ìròyìn kúmọkùmọ màmá Genesis ti bínú tán o. màmá I'm too busy to distract sọ pé awo ló ráwo ẹlẹ́yà tó sí gẹ̀ẹ́sà ìkan náà ní gbogbo wa àjẹ́ ni mí. Mọ́mì ìgbà tẹ́ ẹ láwọn. ẹ̀ka alẹ́ Evangelist Rọ́lábí ló ń kí yín. Comrade Òbónléjà Wúdẹ̀ yan kan bí ọgbẹ́ aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. ẹ wá nǹkan dọ̀bálẹ̀ lé láti gbádùn ìròyìn kúmọkùmọ náà. 42 after 3:30 ló lù nílùú London níbí ṣàrà lójú ọ̀tá tó wù mí tẹ̀gbìntẹ̀gbìn. màmá àgbà olóríire ìyá I'm too busy to disturb sọ wípé àwa tí a jẹ́ akọni àti àjẹ́ ọlọ́mọ ní igbó aláṣeyọrí jẹ́ méje. orúkọ wọn rèé o. màmá King Sunny Adé Àbíbátù Mọ́gàjí Ẹsábọ̀dù Àṣàbí Ọyẹ́gbèmí aka Chief Abọ́kọ̀kú of Ireland. màmá Òṣogbo mọ́mì Wàsíù Àyìndé Erelú of Lagos Queen of England àti Àdíjátù Kàbírù aka màmá Alálùbáríkà mọ́mì Pàṣọ sọ́rí ẹjọ́ ẹ má bínú Àdíjátù Kúbúrẹ́ ni mo fẹ́ wí Kàbírù bá o ohun àyẹ̀wò bọ́ yìí. àjẹ́ ni gbogbo wa ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. mọ́mì Light wá gbé e parí kí ọlọ́mọ tọwọ́ ọmọ rẹ̀ bọ́ aṣọ torí wípé bí a bá ń bú awó orí a máa fọ́ ẹ̀tù àti pé ìjẹ̀bú kan kì í jẹ́ òjò bẹ́ẹ̀ ni omi ata kò ṣeé fi bọ́jú ajá tó bá fẹ́ fi style pálí ìlé ẹnu rẹ̀ yóò kún fún ẹ̀jẹ̀. ẹ̀rọ ó bá mọ́ mi olúwa ṣàánú wa sá. ẹ ṣe bí ẹ ti ṣe ń ṣe ha bí àgbàdo àkọ́yà nígbó tí ẹ̀ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. mọ̀dà Genesis wá tẹ̀síwájú pẹ̀lú ìbínú pé ohun gbogbo tí ó bá wu abínú ẹni kó sọ lórí àkọ́bí Jésù yìí àti pé ìgbélẹ́nu fẹ́ńdọ̀ àwọn aláròká ọ̀rọ̀ yìí ló mú kí Ẹsáproud Abọ́kọ̀kú wá fi sáàmù àkọ́sórí kan ránṣẹ́ sí màmá Light fún àṣeyọrí àti àjàṣẹ́gun àwọn onílára àkọ́bí èṣù tí wọ́n gba gbogbo ayé kankan yìí. màmá Esther Ajayi wá sọ di mímọ̀ pé kò ní ragbá fún ẹnikẹ́ni tí kò bá sọ̀rọ̀ òun láìda ní ojoojúmọ́ àti pé ariwo kì í pọjọ́ bẹ́ẹ̀ ni òkìkí kì í pa oṣù yes ọwọ́ àwọn kan kì í tó imú ẹsẹ̀ adìyẹ kì í sanra àwọn pọ̀lẹ́lẹ́ yìí máa òkè là á bẹ́rin òkè là á bẹ́fọ̀n iwájú ni kinní ń lé sí iwájú lọ̀pá ẹ̀bìtì ọmọ ológo Genesis yóò máa lọ nítorí wípé ọmọ olófo ló máa ń bínú ọmọ ológo àti wípé inú abímọ kú kì í dùn. mọ́ mi ẹ̀rọ mo fẹ́ mọ sáàmù tí orí nọ́mbà tí sáàmù yẹn wà mà. ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ má dá òtí ẹ̀. màmá wa ewé jókòó Àṣàbí Abọ́kọ̀kú wá fi òǹtẹ̀ tẹ̀ pé Aké ló ní kí wọ́n má torí Genesis ké Àjà ló ní kí wọ́n má torí rẹ̀ jà ọkọ ló ní kí wọ́n má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ Ọlọ́run líle jù ní orúkọ Jésù kí ogun when I was kó máa bá àwọn ọ̀tá ìlọsíwájú asọmọdèrò ẹ̀yìn aláròká Genesis máa bá wọn gbé láti èní lọ títí láéláé. àmín. àwọn abiyamọ bínú tán. ẹ gbọ́ orin Dáfídì tí màmá Genesis kọ lákòókò tí wọ́n ń sa iṣẹ́ àgbélépọ̀ tákan fún pírẹ́sidẹ̀ntì Cairo. ẹ̀rù bà mí o. ìjọba ẹ má bínú ẹ̀yin èèyàn wa. wọ́n ní dídákẹ́ tí mo dákẹ́ o màmá Genesis ló ń kọ yẹn o. dídákẹ́ tí mo dákẹ́ o kì máa yí ṣe pé tẹ̀gọ́ o. àìlè sọ̀rọ̀ kì máa yí ṣe pẹ́rù ni for my silence àwọn tèmi gan mọ̀ sí because bí Ṣàngó sádùn lókè gbogbo ayé àti mọ̀ pé Ṣàngó ò fẹ́ strike. mọ́mí Genesis ẹ fẹ́ strike ni gbogbo ẹ̀yin àjẹ́ together ẹ jẹ́ kí mi kó Nàìjíríà o. ìlú kúmọkùmọ ti ọ̀tẹ̀ yìí le.
nígbà máa sá lọ sí Turkey lọ́dọ̀ àwọn Esther Proud Esther Proud ò sí lọ pa olúwẹ̀ ó ti wá mi ti pẹ́ ìròyìn kúmọ̀kúmọ̀ lẹ̀ ń gbọ́ ẹ jọ̀wọ́ ẹ má fọwọ́ bu ẹnu ẹ má bẹ̀rù tó kò jẹ́ ibi tí a rí dé ní ti ìròyìn kúmọ̀kúmọ̀ ti ọ̀sẹ̀ yìí ìyókù tuntun ní ọjọ́ méje Samson Siasia ló kọ ìròyìn Alibaba ló tu ní èdè Ìgbàrà Odò sí ti èdè Lárúbáwá èmi ọmọ yín olórí bíi kèǹgbè àgúnmu Evangelist Rọ́lábí ló kà á dáadáa sí etí ìgbọ́ yín gbogbo wa ni kí ẹ mú o tó ẹ subscribe kẹ share kí ẹ sì comment ṣe mọ̀ pé àtìlẹyìn yín ló gbé ìròyìn kúmọkùmọ ró lẹ́ẹ̀kan sí yànkan bí ọgbẹ́ aláṣejù bàbá Jẹ́nrọ́lá òun náà ni oníròyìn yín tẹ́ bá fẹ́ polówó ọjà ẹ má gbàgbé o ẹ kàn sí wa lórí nọ́mbà tí ó ń lọ lórí amóhùnmáwòrán yín gbogbo ẹ̀yin ti London ṣe gbàgbé pé on the 31st ni wọ́n fẹ́ ṣe welcome party fún bàbá yín ìyẹn bàbá ìròyìn kúmọkùmọ ní Moonshine Lounge ẹ ti mọ̀ bẹ̀ ní iwájú Dustin ẹ ó máa gbọ́ làbárè lọ́jọ́ iwájú ṣùgbọ́n gbogbo wa ni kí ẹ mú o tó a ó máa pàdé láyọ̀ ẹ ṣé o.